ẹ̀sìn láyé mùsùlùmí Yorùbá àtúnjà àwọn tí Ọ̀yọ́ jà níjà kí ló ṣe wá ọ̀rọ̀ dúdú ó wà lónà ọjà yìí sẹ́ni gbogbo èèyàn tí ò fòdò ló gbọ́ a ní ìdí wọn lásìkò kankan kò dẹ̀ sí tẹ́lẹ̀ sí òdodo rèé lára ariwo tá à ń pa tá a fi ń da sáfúrú pọfẹsọ kéde ọ̀dà akọ ẹnì kankan ó sì wá sí tiẹ̀ ìdí sì ń já rìnrìn láàrin àwa mùsùlùmí ni gbogbo ènìyàn ló wá sí wọ́n jẹ́ oyé wọ̀nyí pé má máa pariwo bàbá rẹ mọ́ kí ni wọ́n ṣe lórí òtítọ́ ló yẹ ká máa máa fa àmọ́ káàkó ọ̀fà kó a máa fọ̀rọ̀ rẹ̀ láti tìǹà tì lẹ̀ ẹ̀jẹ̀ ajá mi ń bẹ̀ ẹ̀dá kan àtọ̀rọ̀ kìíní àtọ̀rọ̀ kejì láì dáko ẹnì kankan ó sì pàdé òṣèlú àwọn ti bí wọn ta mọ́ wọn ẹnu tí pòfẹ́sọ̀ sọ bó sọra máa wọ̀n tó yẹ pé ó ń kálukú wa lọ́yẹ ká wòye sí àwa ó ń kálukú wa yìí náà tá à ń gbọ́ ẹ̀yẹ káwa náà wòra wa náà bí ọba ní bàbá tọkọ gbọ ayé ń kéwú bàbá rẹ tóbi wá sí ìwúlò fún ọ pé kí ni wò wá ṣe àbí fáàrí bàbá rẹ nìkan lọ́mọ gbé káàkiri ebi ń tọ́ ní bàbá rẹ fẹ́ òun ni pé bóun náà ṣe ṣe kó o ṣe jòun lọ àbí kó wá jẹ pé wà ní kẹkẹ tó o ṣe ju fáàrí bàbá mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi wé èèyàn òun ní ọ èmi àti ẹ ẹlẹ́kùn wá sí ìwúlò fún àbí ìwúlò fún tí wọ́n á sí ìbájọ tẹ̀lé kan tí wọ́n ò sì dá pọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó là táyè sọ́yà wá bọ́ọ̀ta ká máa dàgbòrú. ìdílé iṣẹ́ kàbùbáàkì kì í ṣe pé nítorí pé a bìlọ́ǹgì síbẹ̀ àwọn náà kọ́ wa ní kíó nìkan. ebi ìdílé iṣẹ́ kàmárùdé wọ́n kọ́ mi kíó rí ni wọ́n kọ́ ọmọ lẹ́bí mi kankan kíó. ṣùgbọ́n tó dé ìrẹ̀ bá pé tó bá jẹ́ ní eré àwọn ẹni ọlọ́run tó ti kọjá ká ṣe dáadáa tó ti kọjá sọ́dọ̀ ọlọ́run ò ní tábà wọn àbídìí o ní àwọn sàkọlé ẹ̀ kọ́ ìdílé ìtóbi pọ̀ ìdílé Sheikh Murtado Abdulsalam ìdílé ńlá ni ìdílé Sheikh Adam Àrìlé ìdílé ńlá ni tí àwọn mẹ́rin tí mo dákọ̀ Sheikh Abdulbaki Muhammad ìdílé wọn Sheikh Kamaluddin Al-Adabi bàbá wa Murtado Abdulsalam nìbàdàn Sheikh Adam Àrìlé orí lágége táwọn mẹ́rẹ̀ẹ̀rin àtọmọké wọn bá unite ẹni tí yóò unite máa wọn kò lè kó bá wa lẹ̀ Yorùbá ẹ wá dúró ibi tí wọ́n fọ́n káṣí ẹ wá dúró àwọn tí ó jọ rẹ̀ tiẹ̀ náà ohun tá à ń wé nìyẹn àyè alábòsí àtẹ̀yìntẹ̀ ìbá kọjá yé ẹ lọ́ọ́ lè má kẹ́ o kì í ṣe bẹ́ẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ tẹ́ ń sọ̀rọ̀ sàkàsàkà làwọn ti sọ̀rọ̀ wàláhì tàláhì tí a bá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ mọ́ kì í ṣe wípé àǹtẹ̀t ẹ̀ ní sọ̀rọ̀ mọ́ tá a bá sọ̀rọ̀ tán yẹn pátápátá ẹ̀ ní sọ̀rọ̀ wàláhì ẹ̀ ní sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ lórí gbogbo àwọn ìdílé bá a ṣe rí wọn ni mo sọ ẹni àpọ́nlé gbogbo ìdílé kọ̀ wá tọ́ka sí bí ẹnì kankan ní ìdílé mẹ́rin kọ́ wá sọ̀sọ̀kúsọ̀ kọ́kọ́ fún lẹ́sìn kábọ̀kọ̀ rẹ̀ tẹ̀ tá a bá dá a lé láyé iná ajá àdámà láti wọ̀ lálẹ́ kíá tá a bá dá a lé láyé àìmọye kan láti bàjẹ́ ẹ máa ń ta kótókótó ẹjọ́ mọ̀ pé kótókótó lọ táì ẹ stọ́ọ̀pù ẹ kò jù báyìí lọ ó kọ́ fọ́ ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ẹ ṣe ògbéjì ìyẹn náà tó wá nílà àkáyè dáadáa náà lọ tó ń rúrú àsìkò yìí ìdílé Sheikh Abdulbaki ọmọ àwọn olóbí tí ò tá àfa olójú àfa nílẹ̀ káàró òjìrì àti Nàìjíríà tó ní product tí Sheikh Abdulbaki ní bẹ́ẹ̀ látòrí Dr. Ibrahim ọlọ́run lọ́mọ iye mọ́sálásí tí bàbá yìí kọ́
tí wọ́n ń jàǹfààní ẹ̀ tí ń kírun mú ẹ̀dùn ní olónìí kó tó di pọ̀ lọ́bọ́lọ́. Waziri ní èsì òkè àbí Dr. Bardi, Dr. Abdulaziz Abdulbaki Muhammad, olùkọ́ àgbà tòní Salafi, Professor Khidir, àkọ́kọ́ ọmọ Yorùbá tí ó kọ́kọ́ fi èdè Lárúbáwá kọ́ Lárúbáwá lẹ́kọ̀ọ́. Tọ́lọ́ ń bá ṣe sí ìké àmì ìbáṣe máa yẹn náà tó lórí gbogbo wa ni. Gbogbo àwọn ilé-ẹ̀kẹ́ náà tí wọ́n dákọ̀ ilé-ẹ̀kẹ́ àlùmọ̀ ni. Ẹni tí bá ń fi wọ́n proud kó ronú sílẹ̀ pé kí ló fi kún kí ìwọ gẹ́ tiẹ̀ jẹ̀gẹ̀. Kátó àmìlẹ̀ pé ẹ̀tọ́ á fi proud gan ẹ̀fí ń dájà alẹ́ ni. Bí ẹ̀ bá fẹ́ káwọn èèyàn gbà fún wọn, kì í sí bá máa bú gbogbo èèyàn máa tabá gbogbo èèyàn. Èyí ń sí kan nínú mẹ́ta ẹ̀jẹ̀ ń parí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ààrí káwọn àpá àpẹẹrẹ àwọn jọ nílẹ̀ káàró òjìrè kí wọ́n lo chance ṣé ìdí ń ṣẹlẹ̀ yóò lè ilẹ̀ yìí ní focus pé kí gbogbo pẹ̀lú ayé jọ kẹ́tì ẹ̀ discuss ti ṣẹlẹ̀ ọ̀nà owó lẹ́gbàá ẹ̀ kò Nàìjíríà tí kò fi ní bọ́ sínú páńpẹ́ ayé irú tó bàráàkì jẹ́ irú tó ba Libya jẹ́ irú tó dà Sudan lórí àwọn ará àta yìí ní ń dá sí ìlú tí ọ̀kàn wọn láyé gbogbo àwọn olóòlè fi ń tàbí gbogbo kó lè fẹ́ sí àwọn agangan wà nílẹ̀ tí wọ́n mẹ́sàn pa àwọn agangan lò láì ní afálẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kẹta, èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yóò tọ́ka sí pé mùsùlùmí lẹ káàró òjìrè kò ní kankan tó fi lè gbìjà ara rẹ̀, kò ní ìyẹn tá a lè lọ sábà, kò ní ìjókòó tá a lè fẹjọ́ sùn, kò ní àṣẹ àgbékalẹ̀ kankan tẹ́lẹ̀ tọ́ka sí pé ńgbà tádàwó béèrè òní ọ̀yẹ̀ wá mi ọ̀fẹ́ òní o kò sí ìjókòó kankan tó ní respect náà lára ọmọ Haúsá nìkan ló níyì tẹ́gbẹ́ gbogbo tó bá yóò ṣẹlẹ̀ federal government yóò wo pé Haúsá ọmọ lọ́dún kan náà kéré wọ́n ní àwọn nǹkan tó kó wọn jọ ọba kó wọn jọ wọ́n gbà fọba ọba kan ṣoṣo ẹ̀yin ọgbà fọba rí bì lọ́ba náà èyí tó wáyé kẹ́ ẹ̀ gbà fún kẹ́ ẹ̀ fi ṣe bẹ̀rẹ̀ láti lè ní authority Islam ọ̀tẹ̀ tẹ̀bẹ̀lẹ̀kú wọ́n láàfà wọ́n ní jókòó àwọn aláàfà tẹ́ gbà fún wọ́n ní jókòó àwọn aláàfà gbà fún àwọn aláàfà bí ó kálukú ìtí ó dojúkọ sámà tí ó dojúkọ lẹ̀ tí ó dojúkọ tán tí ó dojúkọ ṣe tó dọ́kọ ojú wájú ètí tàkìtì káàkiri àti ẹ̀ kò sí kàkà tó bára wọn pàdé kò sí kàkà tó jọra wọn. Lẹ́yìn náà ni wọ́n ní Supreme Council for Islamic Affairs ní tó bá sọ federal government gbọ́dọ̀ consider rẹ̀ ó wá wúlò tó bá sọ̀rọ̀ ní north kò wúlò tó bá sọ̀rọ̀ ní south kí ló dé bá a ṣe sí jákujáku náà ni ibi tá a bá ti rí báyìí gbogbo ìyàní ọjọ́ wa ń bẹ̀ kọ́lẹ̀ tí wọ́n sọ ẹ̀ tí mo túmọ̀ rẹ̀ ó tó ń bọ̀ kò tí ì dé tán ẹgbẹ́ jẹsẹ́gẹ́ yà tí ká bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ gbogbo ìbéèrè ni ó mi ẹ̀sọ́ ẹni tí ó sọ̀rọ̀ lórúkọ Yorùbá Muslim tí ó mi ilẹ̀ Yorùbá wọ́n sọ sọ̀rọ̀ ta ni ibi tẹ́ ti ń bára yín fa wà láì pẹ́ẹ́pẹ́ gara yín ẹ lọ tún rò lásìkò fàdúrà Ọlọ́run kọ́ má jẹ́ kí Amẹ́ríkà bọ orílẹ̀-èdè wa jẹ́